tó eléyìí wá ní agbára o, eléyìí wá lágbára ní Kwara State báyìí o, eléyìí fẹ́ sú wa o. Ìtọ́ tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí nílùú wa ní sáìdì Òréké, wọ́n ní wọ́n pa Olúọdẹ ń bẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n sì jí ẹ̀gbọ́n ọba, wọ́n jí àwọn èèyàn gbé lọ, wọ́n ní kábíyèsí gan wọ́n fara pamọ́ ni. tó ṣé bá ṣe mọ́ wá wòrì, ṣé kí gbogbo Kwara kó tú ní báyìí, àgàgà ìfẹ́ lódò wa ẹ mọye ìlú tó ti tú báyìí. Gànmú ti tú, kò séyẹn ń bẹ̀ mọ́, baba ńlá kò séyẹn ń bẹ̀ mọ́, àwọn ìlú mi náà mọ̀ tá ó wà ń bẹ̀ náà tá àná ti dárúkọ tán wà ń bẹ̀. Òréké náà láàárọ̀ yìí a gbọ́ pé wọ́n ti tú, kálukú wọn ti tú. tó ṣé bá ṣe máa wòrì, gómìnà wa Abdulrasaq Abdulrahman, ó mọ̀ ga ó mọ̀ dọwọ́ yín, ó mọ̀ dọwọ́ yín. Ìlú gómìnà mọ̀ gbọ́dọ̀ tú, gómìnà lápapọ̀ mọ̀ gbọ́dọ̀ bàjẹ́. Wọn lọ́ba tó jẹ tìlú gún régé àtẹ̀yí tó jẹ tìlú rẹ̀ tó kọrin mọ̀ ní bàjẹ́, kò wá sẹ́ni àdàkọ̀ ẹ̀yin náà àdàkọ̀ nígbà bá mi ṣe pé gọ́vnà àdàkọ̀ bá mi ni ẹ̀yin tẹ̀ wá ń bẹ̀ náà àdàkọ̀. Honorable Ismail Tijani, ẹ̀yin wà lọ lè jókòó sàbújá, ẹ jókòó sàbújá, ẹ wá ń wò rẹ ẹ sọ̀rọ̀ ẹ wá dákẹ́, síbẹ̀ ṣe mọ̀ wòrì. Bàbá ní kò kàn wá, ó lè kẹ́ni tó kẹ́ni, ká má fi tí ò da kẹ̀yẹ̀ kan o, ó lè kọ́ ọmọlàkejì kó kàn níṣẹ́. Sẹ́nitọ́ Ọlá Asiru, ẹni ẹ̀dákẹ́ ń wò wá ran. Sẹ́nitọ́ Sọ́líù Mustapha, Sẹ́nitọ́ Sadiq, Fẹ́mi Yusuf, ó mọ̀ dọ̀wọ́ yín, ó mọ̀ dọ̀wọ́ yín. Ilẹ̀ gbọ́dọ̀ mọ̀ gbọ́dọ̀ bàjẹ́. Wàláhì bí ò sí gómìnà kò sí lọrin o, bí ò sí lọrin kò sí tí ń jẹ́ gómìnà, àjọ fọ lára wá mí ni o. Ẹ má jẹ́ kífẹ́ lódò bàjẹ́, má jẹ́ Kwara ó bàjẹ́ lápapọ̀. Eléyìí mọ̀ lágbára, eléyìí mọ̀ lágbára. Tájòjì wa fẹ́ gbalé mú ní ọmọ onílé lọ́wọ́. Ṣé bá a ṣe mọ̀ wá wòrì, kò tiẹ̀ tó wá ká àwọn kan ní síbi wọ́n ṣe tó kàmpéènì. Ọ̀rọ̀ bá ṣe tó dìbò lẹ́tọ́ ló tó wà lẹ́mìí yín báyìí láti tó dìbò. Ká máa bọ̀ ẹni tẹ́ bàbá ńlé tí ó bá kàmpéè tí ó dìbò fún yín, ká máa wò. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba, gbogbo ẹ̀yin baálẹ̀, gbogbo ẹ̀yin alágbára, ẹ má dìde sọ̀rọ̀ yìí, ẹ má dìde sọ̀rọ̀ yìí. Ìlú wa nílùú Ọ̀fà, ẹ̀rín ilé, ẹ dákun ẹja sí báyìí, ẹ dákun torí Ọlọ́run. Yorùbá kan náà ní gbogbo wa, ẹ jẹ́ ká parapọ̀, kájọ fèsì tí ń bẹ ńlẹ̀ yìí. Ẹ wo jagun lọ́jọ́ sí nílùú wa nílùú Gbàjà, wọ́n mọ̀ pa jagun kò mọ̀ sí tó ṣẹlẹ̀, wọ́n náà ti tó pa ara ẹnìkan náà léni ní sáìdì baba ńlá, léni ẹnẹgbà alágbára ilẹ̀ Yorùbá, wọ́n mọ̀ pàdé díẹ̀ yìí. Ẹ mọ̀ dákẹ́, ẹ mọ̀ wò wá ràn. Àwa yìí náà là ń ṣe ìlànpolówó fáwọn èèyàn wípé ká wálé ọdún léyà. Ẹ wo bẹ́ẹ̀rẹ̀ ṣe tú yáyá lọ́dún yìí, irú èrò tó wálé ọdún lọ́dún yìí kò tí ì wálé rí. Tọ̀kí wọn náà àṣọwọ́ sí pé èyí tí ń bọ̀ yá ẹ̀rẹ́ ní kankan nílé. Ẹ̀yin lọ́ba bí ò bá ti sí èèyàn kò sẹ́yìn, kò sí ní tẹ́ fẹ́ ṣe, kò sí ní tẹ́ fẹ́ gbójúlé, èèyàn náà lẹ́ ń jọba lé lórí. Gọ́vnà wa Abdulrasaq Abdulrahman tàlẹ́ jẹ́ gọ́vnà lé lórí, àwọn èèyàn yìí náà ni nígbà bá wá kú tẹ́ tàlẹ́ fẹ́ jẹ gómìnà lé lórí. Ó mọ̀ dọ̀wọ́ yìí, àwọn tí wọ́n ṣe lánàá ọkọ̀ wọn mọ̀ parẹ́, bẹ́ẹ̀ lẹ́yìn tẹ̀ mẹ́mẹ́ lé ọkọ̀ yìí ò ní parẹ́, tẹ́ dédé ẹ̀yẹ kánsẹ́lọ̀. Ẹ má má wò lẹ̀ gómìnà kó bàjẹ́, ẹ má má wò ìlú lẹ̀ gómìnà, ẹ má má wò lẹ̀ kó bàjẹ́, ẹ má má wò gómìnà lápapọ̀, ẹ má má jẹ́ ó bàjẹ́. Inú wa ò mọ̀ dọ́kan wa ò mọ̀ balẹ̀ ní Kwara State. Wọ́n bá pè ẹ̀ka kankan ṣẹlẹ̀ nílé níṣẹ́ àmọ́lé lọ, àfi nílùú méjì. Àṣẹ̀ṣẹ̀ ń báwọn èèyàn sọ̀tọ̀ ẹ̀pọ̀ kan wọ́n ṣẹ̀ṣẹ̀ ń balẹ̀ tí kálukú nítọ̀, èmi náà lọ lu bàbá mi, èmi náà fẹ́ lọ wo lu bàbá mi. Àwọn tí ò délé rí wọ́n lọlé ọdún lọ́dún yìí, wọ́n rí bí lè ṣe rí, ṣé n tẹ́tù wá gbà yọ sí wa rí, ọ̀nà tẹ́tù fẹ́ gbà yọ sí wa rí. Ó mọ̀ dọ̀wọ́ yẹn yóò lórí wẹ̀yà síwájú wa, ó mọ̀ dọ̀wọ́ yẹn náà mọ̀ ní ṣe yín ní iṣẹ́ èṣù fún wa, Ọlọ́run mọ̀ ní ṣe yín ní iṣẹ́ èṣù fún wa, ó mọ̀ dọ̀wọ́ yín, ó dọ̀wọ́ yín o. Sẹ́wọ̀n pé táà ń jẹ tó bá tán, ní táà jẹ náà ní ó padà ṣẹ́kù. Wọ́n bá gbé tálíkà tẹ́ gbé tálíkà fá nígbò bá padà yá wọ́n gbá wọn lórí náà. Sẹ́wọ̀n pé àwọn aráàlú wọn ń gbé tẹ́lẹ̀, ẹgbẹ́ nísìnyí náà wọ́n ti ń jí ọba náà gbé, àbí ọ̀pọ̀lọpọ̀